You are welcome to Atyho TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so that you can be notified whenever we upload another new video. Sànpònná gbogbo àwọn abáyé gbogbo Nàìjíríà ìjà gbóná mọ́jà sáré mọ́jà arógun àìsàn tí wọ́n jọ wọlé wá o bá a di gbogbo àwọn tí wọ́n ṣèjọba ní o níṣẹ́ wọn lọ́kọ̀ burúkú o Èkó ní Ìbàdàn ní ìlú Ọ̀ṣun ní Òṣogbo gbogbo olùtẹ́lẹ̀dùmarè náà wá sóde ìsálayé bá a bomi ọ̀rọ̀ síbẹ̀ báyìí o bá a lóògùn àìsàn tí wọ́n ń kó kòrónà lọ́mọ́jọ́ wọlé ẹnìkan kan wá o gbogbo òkèèrè tí sì ti jà náà bá a bomi ọ̀rọ̀ sí gbogbo wọ́n jẹ́ kòrónà jà nínú ọba káàkiri mọ́ o àfọ ọ̀yẹ̀ bá a kókú lọ́kọ́ bá a kárùn lọ́kọ́ òkú náà o ìrèké àfọ ọ̀yẹ̀ bàbá mi ọba ní ayé ó ti gbà ó ti bẹ̀rù ìṣẹ́gun ọ̀tá kò fi ṣáájú àbàtì sọlé kápọ́bì lé olórí ni àfọ ọ̀yẹ̀ bàbá mi obìnrin ni ó bá a fi dúdú dànù bàbùdà ni ó gbogbo Nàìjíríà kúrò kúrò wọ́n jà rógùn ṣe mọ́lé o wọ́n jà rógùn dààmú o lára ọmọ lára gbogbo wa báyìí o nínú ẹbí nílé ará o káàkiri àgbáyé ni o àdábì kankan sí o gbogbo òkú pátá títí débi ọba ní títí débi Haúsá ní títí débi àwọn Ìgbò ní gbogbo bí ẹjúmọ́ tí mọ́tò fèrè tí làbí kẹ̀kẹ́ tí ń gbé kẹ̀kẹ́ wò tálápásá tí ń bá kásá rẹ̀ wọ́n dẹ̀rọ̀ ọ̀sẹ̀ lónìí àìsàn yìí ó rẹ̀ yé o lómi tútù bá bomi ẹ̀rọ sí gbogbo òkú lọ títí débi ọba káàkiri àgbáyé. You are welcome to Atyho TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so that you can be notified whenever we upload another new video.